Funṣọ́, I can say that ẹnu mi gbà Funṣọ́ tó jẹ́ ọmọ bàbá Àkàndé Ẹdẹ. Kì í ṣe ìyàwó bàbá Àkàndé Ẹdẹ. Òun ló bí Funṣọ́ o. Gbogbo ọmọ tí bàbá yẹn bí pátápátá kò sí ọ̀kankan nínú wọn tó ṣe dáadáa. Àfìgbà tí wọ́n sọ fún bàbá Àkàndé pé kó lọ dó obìnrin kan nínú ìjọ ẹ̀. Èmi ò mọ̀ bá fọ́jú ṣe ríran láti mọ obìnrin tó fà tó dó. Òun ló bí Funṣọ́. Ọ̀rọ̀ à ń bá ní sùn ní CAC kí sòní ló ti bẹ̀rẹ̀. Gbogbo àwọn bàbá yẹn ló jẹ́ wípé wọ́n gbé àṣírí wọn wọnú ibojì lọ ni. Ọ̀pọ̀lọpọ̀ àwọn bàbá yẹn ló máa ń bá àwọn obìnrin sùn lórí òkè. Bọ́gì bọ̀pẹ̀ tó ìjọ CAC èmi ò tí ì rí o. Yorùbá Parapọ̀ TV ẹ máa gbọ́ ẹ máa wò ó ẹ subscribe síbẹ̀ ẹ like ẹ bó bá ṣe ń lọ àwa ò ní jẹ́ kétí yín ó di sí o. Yorùbá Parapọ̀ TV àgbàlẹ́tù ọmọdé làwọ̀. Oluseye Ògbóni ni Oluseye. I have his number and he was also a member of Freemason. Irú ọ̀rọ̀ wo wá lè yí oyún Funṣọ́ Àkàndé lẹ́dẹ̀ kan ní bàbá Àkàndé fọmọ ìjọ kan lóyún nìkan tó rí pé wọ́n rí bí àtàwọn ọ̀rọ̀ bẹ́ẹ̀ ọ̀rọ̀ kò bá kùn gbé ó náà ló sodo sínú kinní yìí. Lórí ọ̀rọ̀ OLUALO ẹ̀tún wo tó tún fà lẹ́sẹ̀ Yorùbá Parapọ̀ TV náà lẹ́ ń gbọ́ yìí. Tó bá jẹ́ gbà àkọ́kọ́ lẹ́yìn wò wá ẹ tẹ subscribe síbẹ̀ kẹ́ like kẹ́ sì kọ́mẹ̀ǹtì tẹ́yìn bá ti jẹ́ olólùfẹ́ wa tẹ́lẹ̀ àkíyín káàbọ̀ sí ìkànnì yìí. Ọ̀rọ̀ OLUALO àtìyàwó ẹ̀ tá à ń fà tí mọ̀kẹ́ mọ́ sọ fún wa pé àìtètè wá nǹkan sí nínú ìjọ CAC in tí ó fà lẹ́sẹ̀ ó máa lágbára pọ̀ o. Ẹnìkan tún ti sọ nípa bàbá Funṣọ́ Àkàndé lẹ́dẹ̀ nípa bí ohun tó ń ṣẹlẹ̀ láàrin àwọn CAC àti wá àwọn ìwà àbàjẹ́ tó gbogbo láàrin àwọn ìránṣẹ́ Ọlọ́run. Òun náà lẹ́nìkan ti jáde gbayagbayà lórí ètò Rotimi Daniel Awíkóókó bàbá orí òkè àbíyè. Ó ní níṣẹ́ ni bàbá ní láti bá ọmọ ìjọ kan sùn kó tó di pé wọ́n lóyún Funṣọ́ Àkàndé lẹ́dẹ̀. Ẹ̀rí báyìí la ṣe ń sọ fún wa wípé ègbìrìn ọ̀tẹ̀ tá a bá tètè pa ìmí ìyá máa rú ni o ẹ̀já ṣìyà ẹ̀ kọ́mọdé ilé kó gbọ́ kágbàlagbà kó mọ̀. Inú mi dùn pé entry ti ìjọ CAC. Mo ti jẹ́ ọ̀kan nínú member CAC rí kí jẹ́ pé ordinary member mo ti dé rank kan ní CAC mo ti jẹ́ alàgbà mo ti jẹ́ ọ̀gá akọrin mo ti ṣe gbogbo ẹ̀. Mo ti bá àwọn bàbá yẹn kì í ṣe àwọn ríṣẹ́ àwọn wèrè OLUALO yẹn no mo ń sọ nípa àwọn bàbá Ọ̀ràngún bàbá Babalọ́lá sorry bàbá Ọ̀ràngún bàbá Babájídé ní Ifẹ̀ bàbá yẹn he was former president of CAC ìgbà tí Babájídé yẹn no kì í ṣe Babájídé ṣé Babalọ́lá ni is from Ifẹ̀ ṣá he was the former president nígbà tí bàbá yẹn kú ní Ọ̀ràngún ló gba ipò lọ́wọ́ ẹ̀. So mo rí ààrẹ CAC dáadáa ṣe rí ọ̀rọ̀ pé à ń bá ní sùn à ń bóbìnrin sùn pé sòní ló ti wáyé ìgbéǹda kò sí ní gbogbo táìmù yẹn ojú dúdú kò sí social media kò sẹ́ni kankan tó lè blow rẹ̀ out àti wípé ìbẹ̀rù wípé àṣọmọ pé àwọn ìránṣẹ́ Sátánì wọ̀nyẹn tó ń pè ní ìránṣẹ́ Ọlọ́run wọ́n gbéra wọn kalẹ̀ gẹ́gẹ́ bí ẹni tí ìjọ ń wò ẹni tí ò lè lábùkù tí ò lè ní àṣìṣe òní wọ́n gbéra wọn kalẹ̀ ṣùgbọ́n àwọn bàbá yẹn ni ó ti pẹ́ táwọn bàbá yẹn ti máa ń bá wọn ọmọ ìjọ sùn àwọn obìnrin ìjọ. Funṣọ́ I can say that ẹnu mi gbà Funṣọ́ tó jẹ́ ọmọ bàbá Àkàndé Ẹdẹ. Kì í ṣe ìyàwó bàbá Àkàndé Ẹdẹ òun ló bí Funṣọ́ o. Gbogbo ọmọ tí bàbá yẹn bí pátápátá kò sí ọ̀kankan nínú wọn tó ṣe dáadáa. Àfìgbà tí wọ́n sọ fún bàbá Àkàndé pé kó lọ dó obìnrin kan nínú ìjọ ẹ̀ èmi ò mọ̀ bá fọ́jú ṣe ríran láti mọ obìnrin tó fà tó dó òun ló bí Funṣọ́ this is history nílé yìí. So bàbá kí lorúkọ ẹ̀ mi ò fẹ́ ń pè wọ́n ní bàbá it's wrong because nínú ìwé mímọ́ wọn náà ni wọ́n ti sọ pé kẹ́ ẹ má pẹ́ ní bàbá so mi ò mọ reason tí Christian tí wọ́n fi ba létí òfin ara wọn gangan ó ní Jésù wọn ní kẹ́ ẹ má pẹ́ ẹnikẹ́ni ní bàbá ìyẹn tí Jésù bá wà o ó ní kẹ́ ẹ má pẹ́ ẹnikẹ́ni ní bàbá so kí lẹ́yìn pé èèyàn ní bàbá sí ó ní kò sí olùkọ́ni kankan ó lóun nìkan ṣoṣo olùkọ́ni so mo fẹ́ try láti jẹ́ ká mọ̀ wípé ọ̀rọ̀ à ń bá ní sùn ní CAC kí sòní ló ti bẹ̀rẹ̀ gbogbo àwọn bàbá yẹn ló jẹ́ wípé wọ́n gbé àṣírí wọn wọnú ibojì lọ ni ọ̀pọ̀lọpọ̀ àwọn bàbá yẹn ló máa ń bá obìnrin sùn lórí òkè ẹnu mi gbà ní torí pé
mo rí náà rí CAC dáadáa ọjọ́ sì ń bọ̀. Okay sir. Ìgbà tí ayé lẹ́talẹ́ta ní alákejì I was there live pé àwọn pásítọ̀ nígbà táwọn pásítọ̀ bẹ̀rẹ̀ sí bọ́ kóòtù sílẹ̀ tí ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíì rómọ́bàdí tó gbé sáyà Rótìmí ẹ̀rú máa bẹ́ẹ̀. Níbẹ̀ náà ni wọ́n ti ń lẹ ata ọkùnrin kan wà tó kọrin gbà yẹn kí lorúkọ ẹ̀ tó kọrin ọmọ ìjọ CAC náà ni ó ní ó kọrin yẹn wípé alágbàlá yọtayọta or something like that. So Níyì Adédòkun ẹlọ́wọ́ orin yẹn nígbà tí wàhálà ṣẹlẹ̀ ní ọdún náà lọ́wọ́ tí CAC fọ́ yẹn gan tó bẹ̀rẹ̀ sí lẹ́ra wọn lóògùn tí ọ̀pọ̀lọpọ̀ tí ò gbàgbára wọ̀ ọ̀pọ̀lọpọ̀ ní ọtábà ni ọ̀kan náà pásọ̀ yẹn náà ló dá àgbàlá yọtayọta sílẹ̀ táwọn èèyàn ti lọ yọ ọ̀tá. So mi ní ọ̀rọ̀ CAC ìjọ tí ọ̀rọ̀ táyé bá tó wà nítorí pé àwọn àṣírí CAC mi fẹ́ lo the word ẹlẹ́bọ because it's an insult tá a bá ń lo the word ẹlẹ́bọ is our language ṣùgbọ́n abọ́gibọ̀pẹ̀ jẹ́ kí n lo that word abọ́gibọ̀pẹ̀ tó ìjọ CAC èmi ò tí ì rí o. Àwọn tó máa ń lọ tó ní oògùn tó gbóná gidigidi lọ́wọ́ mi ò tí ì rí ṣàṣà ní àwọn àlùfáà tó ní oògùn yẹn lọ́wọ́. So yes ṣàṣà ní CAC gbogbo àwọn leaders wọn nígbà ayé kí lorúkọ former president wọn tó kú yìí orúkọ ìsápámi lórí former president wọn tó kú wọ́n jà kú ní ìgbà yẹn pẹ̀lú Ọbádáre. Now má yẹn ó wà nínú ògbóni up to this moment mo ní nọ́mbà ògbóni ẹ̀ lọ́wọ́ òun ló mú certificate CAC ó mú bóyá ọ̀tán ló mú lọ ọ̀rọ̀ bóyá wọ́n ṣe mọ́ ni but former president CAC ni ó popular gan he was a very brilliant man òun ló máa ń ṣe pamphlet Sunday school fáwọn CAC Olúṣeyẹ ògbóni ni Olúṣeyẹ. I have his number and he was also a member of Freemason. So gbogbo àwọn set yẹn débi tabansọ débi àwọn Ọbádáre débi gbogbo àwọn Ọbádáre yẹn kò sẹ́nikẹ́ni ṣàṣàlẹ́ni nínú wọn. So ẹ̀ ń sọ nípa àwọn Ládélé, please forget about àwọn Ládélé. They are all members gbogbo wọn ló wà nínú ẹgbẹ́ ògbóni gbogbo wọn ló jẹ́ Freemason. All of them are Freemason. Mi ò fẹ́ sọ nípa Esikaya o. Esikaya ń tiẹ̀ ó mú nǹkan ìbílẹ̀ tó lágbára gidi gan tó jẹ́ pé Èkìtì àti other places wọ́n ti ṣe fún un. So Olúalọ́ àwọn èèyàn mọ̀ bricklayer ni Olúalọ́. I knew him when he was very young. I'm in my 60s now lónìí. So mo mọ̀ nígbà tó kéré gidigidi gan when he was young gbà tó wá sórí òkè yẹn pẹ̀lú irun ẹ̀ tó dàbí irun àwọn ògbé ó máa ń ṣe bí irun wèrè ló máa ń gbé sórí. So mo mọ̀ perfectly dáadáa kó tó lọ sí school Babájídé kó tó ṣetán níbẹ̀ yẹn kó tó padà sí orí òkè ibi tó wà. So ó máa ń ṣe program kan lórí òkè yẹn àwọn èèyàn ó máa ń ya ẹnu àpò ẹ̀ sílẹ̀ gbogbo ẹ̀yin tẹ́ bá ti attend the program ẹ̀ rí ní orí òkè ṣé orí òkè tó wà ní Èkìtì yẹn orí òkè Babalọ́lá. ṣé títí orí òkè Arákejì ṣé Arákejì àbí Èrìò. Arákejì. Okay. No Èrìò ṣe bí Èrìò ló wà ní Èkìtì àbí. Bẹ́ẹ̀ni. Níbi tí Ezekiah wà. Bẹ́ẹ̀ni Èrìò. Yes Èrìò gan ni wọ́n máa ń ṣe program kan níbẹ̀ ní bóyá Friday Olúalọ́ máa dẹnu àpò ẹ̀ lẹ́ni àníkẹ́ wa máa ti owó bọnú àpò yẹn but kò yé àwọn ènìyàn ọ̀pọ̀lọpọ̀ gbogbo àwọn tó ti owó bọnú àpò Olúalọ́ ọ̀pọ̀lọpọ̀ gbogbo àwọn tó bá ti owó bọnú àpò Olúalọ́ láti fowó sínú àpò yẹn Rótìmí àti ṣe rere wọn ó dìgbà míì. So ó ní gbogbo àwọn kinní yẹn is a build up ṣùgbọ́n kò gbọ́dọ̀ yà wá lẹ́nu nítorí pé nǹkan rere ò lè tinú chọ́ọ̀chì jáde. Let me be honest with our people. Nítorí wípé tá a bá mọ ìtumọ̀ tó ń pè ní church àní débẹ̀ ká máa lọ síbi tí àwọn bàbá wa tí wọ́n ti máa ń bọ àwọn nǹkan ṣẹ̀dálẹ̀ ó wà far better ju pé kó lọ wọnú church lọ. Ṣùgbọ́n problem tí ènìyàn dúdú ní ni wípé a kì í fi ara balẹ̀ ṣebí ìwé yín náà ló sọ pé ó ní kó wádìí ohun gbogbo dájú. A kì í wádìí nǹkan kan kí dẹ̀ ni ìtumọ̀ ìgbàgbọ́ kí ni òtítọ́. Ẹ jẹ́ kí n quote Thomas Edison was one of the
founders of American constitutionalism, Republican constitutionalism. America is not a democracy, but America is founded on constitution. So, only to those searching for truth, not the truth of dogma and darkness, but the truth brought by reason, search, examination, and inquiry, discipline is required. For faith, as well-intentioned as it may be, must be built on facts. Your faith, IGBAGBO, must be built on facts, not fiction. Your belief system must build on fact, not fiction, not lies, not deception. Faith in fiction is a damnable false hope. So, kí ni ohun tá gbé lọ́wọ́ ní Africa, ní gbogbo àgbáyé, gbogbo ẹnikẹ́ni tó bá ti jẹ́ Christian, kí ni nǹkan tí Christian gbé lọ́wọ́? False hope. Ṣebí ìwé yín ọ̀hún ló sọ wípé ó ní ẹ̀yin ò mọ òtítọ́, òtítọ́ sì sọ yín di òmìnira. Now, báwo ni ó ṣe lè dòmìnira nígbà tó ò mọ òtítọ́? Nítorí pé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ò mọ òtítọ́, àwọn obìnrin wọ̀nyí tó jẹ́ victim àwọn pastor wọ̀nyí, ọ̀pọ̀lọpọ̀ wọn ni ò mọ òtítọ́. Majority wọn 99.9% ò mọ òtítọ́, wọ́n dẹ̀ wà gullible. Ọ̀pọ̀lọpọ̀ wọn ló máa ń fẹ́ kó jẹ́ wípé even níbi tó wà gullible dé wọ́n máa ń fẹ́ kí pastor bá wọn sùn. Mo ti rí oríṣiríṣi pẹ̀lú àwọn obìnrin wa. But níbi tí mò ń lọ ni wípé ó ní you don't searching for the truth. Ohun tí Fàájà ń search fún nìyẹn. Ohun tí Rótì mi ń ké tantan sí nìyẹn. Because òtítọ́ ó fẹ́ kẹ́ ẹ mọ̀ òtítọ́ ni. Ó fẹ́ kẹ́ ẹ mọ̀ wípé false hope ni àwọn pastors, àwọn so-called pastors wọ̀nyí ń gbélé yín lọ́wọ́. Ṣùgbọ́n tẹ́ ẹ bá wá farabalẹ̀ torí ọ̀pọ̀lọpọ̀ àwọn tó máa ń wá sórí program yẹn náà wọ́n á tó máa forúkọ Jésù gbàdúrà fún Rótì mi. Màá kàn rẹ́rìn-ín, màá bú sẹ́rìn-ín. Even though àti ṣe lecture wípé kò sí nǹkan kan, kò sẹ́ni tó ń jẹ́ Jésù sẹ́ẹ̀. So tó bá dẹ̀ lẹ́ni tó ń jẹ́ Jésù wà, mo fẹ́ kó fún mi ní ẹ̀rí àrídájú. Mo fẹ́ kó fún mi ní historical facts. Mo fẹ́ kó fún mi ní archaeological facts. So kò sẹ́ni tó ń jẹ́ Jésù sẹ́ẹ̀. Ṣé mọ̀ pé Bíbélì sọ nípa image? Bíbélì yìí náà ló sọ nípa image of the beast. That gbogbo ayé ló máa sin image of the beast. Image of that beast ni Jésù, Jésù, ṣé mọ̀ túmọ̀ Jésù? Go and Google it. Go and Google ESUS. Nísìnyí lọ Google ẹ̀ lórí fóònù ẹ̀ ESUS. Kó tó di pé wọ́n create letter J. Kó tó di pé wọ́n invent letter J ní 1524. 1524 ni wọ́n invent letter J sẹ́ẹ̀. Mo ń fọwọ́ sọ̀dí pé mo fẹ́ gbogbo mi ìfẹ́ àwọn pastor tí àwọn rádaràda o, àwọn scholars wọn ni mo fẹ́ kí Rótì mi kójọ kó bá mi organize. Ká debate lórí orúkọ Jésù yẹn sẹ́ẹ̀. Orúkọ Jésù kò sí ẹnì kankan ní planet Earth tó rìn lórí ilẹ̀ alààyè tó ń pè ní Jésù, kò sí. It's an image of a beast. Because mo tó ń pè ní symbolism. Gbogbo the book of Revelation is full of symbols. Now, ṣé kò yẹ kí àwọn Christian tẹ̀lé ronú ni? Kí ló dé tí ṣebí à ń fi Ọlọ́run Ísírẹ́lì gbàdúrà? Kí ló dé tí Ọlọ́run Ísírẹ́lì ò dìde fún Ísírẹ́lì láti gbé Ísírẹ́lì níjà? Nígbà tí Iran tó ń bọ́ǹbù Ísírẹ́lì bẹni ó ti sọ tó bá dé Tel Aviv lónìí yìí kò yàtọ̀ sí Gaza. Kí ló dé tí Ọlọ́run Ísírẹ́lì ò dìde fún wọn? Kí ló dé tí ò kógun oògùn ìjà fún wọn? Lónìí Amẹ́ríkà títí kó tó di pé wọ́n dì sọ Amẹ́ríkà ló ń supply Israel ní health medication. Amẹ́ríkà ni gbogbo agbára Israeli lónìí Amẹ́ríkà ni. Níbo lọ́lọ́run Israeli wà? Ẹ̀yin Christian, ẹ̀yin kiriyó. Níbo ni Ọlọ́run Israeli wà? Níbo ni Ọlọ́run Israeli wà tí ò lè bá àwọn èèyàn ẹ̀? So ẹ má jẹ́ ká sọra wa, ẹ má jẹ́ ká build ìgbàgbọ́ yín lórí false hope. Don't build your sorry àwọn táwa báláyé tó jẹ́ ẹ̀sìn báláyé, and I'm not mi ò sọ pé anybody ó padà sí yẹn, mo kàn fi ń sọ̀rọ̀ ni. Àwọn kinní yẹn wà real, ìtàwọn bàbá wa lè touch ni, ìtàn lè feel ni. Ẹ̀yin mélòó ló lè feel Jésù àbí tẹ́ bá ń tọrọ ayín lókù?
tẹ́ bá ń tọrọ yín lókù kí ló dé tó bá jẹ́ pé Jésù yín máa ń bùkún fún gbogbo yẹn kí ló dé tó jẹ́ pé pásítọ̀ yín nìkan náà ni Jésù ń bùkún fún ó ń bùkún fún nípa ti owó tó ń rékì lọ́wọ́ yín ó ń bùkún fún yín nípa ti obìnrin wọn adó obìnrin olóbìnrin bó ṣe wù wọ́n. So mo fẹ́ tó bá jẹ́ Christian kó ló di pé mo randọ̀ kó tó bá jẹ́ Christian mo fẹ́ kó mọ̀ tún mọ nǹkan pè ní Christian níbo ni ọ̀rọ̀ yẹn ti jáde wá so that tó bá mọ ìtumọ̀ Christian tó bá pè ní Christian wàá sọ onítọ̀hún lóko ní nítorí wípé gbogbo ẹnikẹ́ni tó bá jẹ́ Christian ó jẹ́ fool ẹni tí ò lóye ẹni tí ò ní ìmọ̀ ẹni tó wà dementially troubled ó lẹ́ni tó bá ń pè ní Christian. Let me go into the origin of Christian. Ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ látòrí Latin, French. Latin wọ́n pè ní Christianos. The word Christian, English language, in Latin is Christianos. Now, you go into Swiss or French, it's called Cretin. Àwọn French àti Swiss wọ́n pè Christian ní Cretin. And the meaning of Cretin is a derogatory terms. If you're a Christian is the meaning of a Christian is a stupid person. It's a term that is used generally in those days. Into what people àwọn ará Antioch nínú Acts of Apostles. Ní wọ́n fi pè wọ́n ní Christian pé àwọn idiot làwọn èèyàn wọ̀nyí o, àwọn èèyàn wọ̀nyí ní dementias o. That was the first time the word Christian was used, Christiano, in Greek. This are Google Cretin. Oh my friend, mini Cretin. Go and Google it. To buy me phone. No Google and say Cretin. 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 It's a derogatory term. To back to any Christian. Oh, you go born and go fight where you go down. It's not something to be proud of. Because if you are not a stupid person, it doesn't even matter the level of education. Because ẹni tó ní PhD tó jóbìnrin tí ò bá jẹ́ kó stupid ó dẹ̀ wà dementia ó wà troubled olúalọ́ ẹni tó ní PhD tó jẹ́ professor wọ́n á jókòó lábẹ́ irú àwọn olúalọ́ yẹn wọ́n á máa gbọ́n tí wọ́n ń sọ àwọn olúalọ́ yẹn máa kí àwọn ẹni tó ní PhD mọ́lẹ̀ lóbìnrin wọ́n máa bá wọn sùn àtàwọn míì tí ò tiẹ̀ tó àwọn idiot rádaràda. So that is the meaning of a Christian. It's a general term and that was used in Antioch. But don't forget, English language came into existence in about 17th century. But before that time, Greek in the general language. Gẹ́gẹ́ bá ṣe ń lo English lónìí, náà ni wọ́n lo general language. Nígbà ni wọ́n lo Greek àti Latin as a general language. Up to this moment, àwọn Catholic Church sì ń lo Latin as a way to communicate. So tẹ́nìkan bá ń pè ní Christian, ó yẹ kó faraya ni. It's a very stigma tí ò dá ni kó jẹ́ Christian. Only a Christian is a person whose mental and physical development is low. You know, that's a Christian. When you are a Christian, that is who you are. Because if not, báwo lẹ́nìkan tí ò ṣiṣẹ́ kankan, ó ní Ọlọ́run kan tí wo mọ èdè tó fi pè é. Ẹ jẹ́ kí n tó tẹ̀síwájú. Ṣé rí ọ̀tọ̀ ni Ọlọ́run Yorùbá o? Ọ̀tọ̀ ni God, English language o. They are not the same thing o. Okay, àwọn tó ń fún Samuel Ajayi Crowther nígbà tí ó mọ̀ kó ṣe fẹ́ interpret God English tàbí Druid tàbí Guts ẹni tó bá dé àwọn tó bá wà ní Germany tí wọn ò bá máa operate ní community Africa tí wọn bá béèrè lọ́wọ́ German kan pé kí ni kó dárúkọ army Guts GUTT tàbí goat so tàbí gun so níbẹ̀ ní English language the word God ti jáde o and tó bá dẹ̀ Google kí ni túmọ̀ God in 1945 American Encyclopedia ó fún wa ní definition ohun tí God jẹ́ o so there are two different things entirely so tí àwọn bàbá wa bá sọ nípa Olódùmarè tàbí Olódùà wọ́n mọ tí wọ́n sọ o tí English bá fún ẹ ní English wọ́n insert
deity sí wọn sínú bíbélì fún yín láti máa gbé káàkiri. Deity àwọn Christian tàbí àwọn European only God. So there are two different things entirely. Nígbà tí Samuel Ajayi Crowther tí o mọ̀ bó ṣe fẹ́ túmẹ̀ òun ló ṣe adi yẹn sí. And bàbá Samuel Ajayi Crowther yẹn yóò tún jẹ́ ọmọ irúkú tó pa bàbá yẹn. Heart attack ló pa bàbá yẹn, heart attack. Nígbà tí àwọn òyìnbó sọ fún wípé ọmọ ẹrú ni. Heart attack ló pa. Ṣé mọ̀ pé wọ́n ní nínú Christianity kò sí ìyàtọ̀. Ṣùgbọ́n àwọn òyìnbó sọ fún wípé ọjọ́ kó mọ̀ ní pé ẹrú ni. Wọ́n júwe ilé bàbá ẹ̀ fún. So now, ní French, crétin, a person whose mental and physical development is zero or low. Late 18th century, from French, crétin, from Swiss, French, crétin. Christians, Christian or Cristiano, from Latin, Christianos. So, once they call you Christian, they see you as being intellectually deformed. They see you as being intellectually deformed or electronic dementia. How can you believe something that was never in existence? So, it's an offensive word in those days. Our Catholic Church, hard Catholic Church, Christian, they prefer to tell you that they are Catholic members, member of the Catholic. Because to some extent, one might tumor the word Christian. So, when they call you Christian, that simply means that a person who is considered to be very stupid or unpleasant individual has been impaired by a deficiency. See, that's the meaning of a Christian, when you're a Christian. So, ìtumọ̀ cretin, mo fẹ́ kẹ́ jẹ́ ká interpret ẹ̀ sí àwọn tó ṣẹlẹ̀ nínú churches wa lónìí, nínú churches lónìí. Ẹ rí wípé definition tó fún Christian àti Christianity kò yàtọ̀ rárá because gẹ́gẹ́ bí Thomas Edison ṣe sọ, when you are searching for the truth, it is not the truth of dogma. Every religion is dogma. Just believe. You don't supposed to question nothing. You can't question them. You can't reason on your own. You don't have your own faculty to reason. Unfortunately, and when you're ready to learn, and people follow tradition. Kini tradition? Ìtàwọn bàbá wọn tó hand over lé wọn lọ́wọ́. Láì jẹ́ pé ìwọ tó jẹ́ graduate tó lè ṣe research tó jókòó wípé ọ̀rọ̀ ìgbàgbọ́ yìí ó yẹ kémi náà tiẹ̀ wò ṣé òótọ́ ni. Àwọn kan dẹ̀ tó wá ní God lẹ́yìn gbogbo tí Rótìmí ti ṣe pẹ̀lú wàhálà rẹ̀. Ẹni tó máa forúkọ Jésù, orúkọ tí ò sí, orúkọ tó jẹ́ pé it's an accost. But go and listen to Rabbi now. Àwọn Rabbi, wọ́n ní if there's anybody that is called Jesus, wípé ó wà ní ọ̀run àpáàdì, wípé ó wà nínú ọ̀run àpáàdì níbi tí ìgbẹ́ gbígbóná tó ti ń jó lára, ó wà nínú Talmud náà. Bẹ́ẹ̀ ni mo sọ fún ẹ, ó wà ìsìn Talmud. Okay, kí ló dé tí Israel ò ṣe gba Jésù yín gbọ́? I mean, it is a very simple thing now. Wọ́n tàn yín, ẹ máa dáwó, ẹ máa kówó lọ fún Israel for tourism. Gbogbo ibi tí wọ́n fi hàn àwọn Christian lónìí, irọ́ ni gbogbo ẹ̀rọ tì mí, irọ́ àti gbogbo irọ́ àti ẹ̀tàn, wọn ò ní sport kankan tí historical community. Look at recently ni wọ́n discover òkú tí wọ́n ti sin ní Egypt ní 5,000 years ago. Tí o dẹ̀ sí nǹkan kan tó ṣe, now kò wá síbi kankan ní Israeli tá a lè rí òkú Abraham ni o, òkú gbogbo àwọn tó dárúkọ wọn fún wa, kò sí any evidence, there is no any archaeological evidence. Wípé àwọn èèyàn wọ̀nyí wọ́n ti rìn lórí ilẹ̀ alààyè. Gbogbo àwọn ọba tó ti jẹ ní Egypt, gbogbo wọn pátápátá ni wọ́n wà nínú museum lónìí ní Egypt. A ò rí, kò sí rẹ́kọ̀dù ẹnìkankan nínú gbogbo àwọn biblical figure. No record. So, ṣé yóò ti fi hàn wá wípé nǹkan wrong pẹ̀lú belief system wa ni? Tí wọ́n wá gbé fíà lẹ́yìn lọ́wọ́ wípé tẹ́ bá kú ẹ̀ ń lọ sọ́run, ọ̀run wo lẹ́ ń lọ? Nígbà tí
ẹni tí a ń pè ní nígbà tí wọ́n kọ wọn tí nínú bíbélì tí a ń gbé káàkiri ó ní kò sẹ́ni tó ti lọ sọ́run bí ò sẹ́ni tó tọ̀run sọ̀kalẹ̀ wá. náà ẹ wo sẹ́mi pé wọ́n ní kẹ̀kẹ́ iná ni wọ́n fi ni ló gbé Èlíjà lọ sọ́run àbí. bẹ́ẹ̀ni. bọ́ tó bá padà lọ ka 2 King wàá rí wípé ọba Ahabu Èlíjà kọ lẹ́tà wọ́n ti gbé lọ sí kẹ̀kẹ́ láti gbé lọ o ní 1 King o ní 2 King mo fẹ́ kẹ́ farabalẹ̀ kan náà kà á. Èlíjà kọ lẹ́tà sí Ahabu nítorí ibi tí Ahabu ń ṣe ṣé bí wọ́n sì ti gbé lọ sọ́run. ẹ má jà mọ́ tara wa. Tí Abrahamu bá wà lóòótọ́ àti lódodo wọ́n ní biblical God sọ fún Abrahamu wípé ìwọ wàá dàgbàlagbà wàá nígbà tí àkókò bá tó wàá gbó wàá lọ bí tí àwọn ẹni tó ti lọ ibi tí mo ti dá ìwọ náà lọ síbẹ̀ èyí á lọ wà lọ sínú ilẹ̀ Dáfídì tẹ́ni tó bá jẹ́ Dáúdù bá wà lóòótọ́ ó ń sọ fún Solomon ọmọ rẹ̀ ó lóun ti dàgbà ó lóun ti gbó ó lóun lọ òun kọjá lọ sí ààyè àwọn bàbá òun ló sọ náà kò sọ pé òun lọ sọ́run ó ní I'm going to the place of my forefathers the dust. So gbogbo àwọn tó ń sọ fún yín pé tẹ́ bá ti kú ẹ̀ lọ sọ́run ẹ bí wọ́n léèrè wípé kí wọ́n bàbá ńlá bàbá wọn wo ló ti lọ sọ́run tó ti lọ rí tó ti dé rí. Níyì Adédòkun nígbà tó ń kọrin kan ó sọ nípa ó ní ó ń kọrin yẹn wípé bàbá kan ló ríran ó ló sọ pé ó ríran pé níbi tí Babalọ́lá wà pé Babalọ́lá nìkan ló wà níbẹ̀ dáńdó ló sọ wípé pásítọ̀ lágbájá ńkọ́ ó ti kú kò tí ì dènbó ló wà. Tó bá jẹ́ pé lóòótọ́ ni kí ló dé tó pé Babalọ́lá nìkan ló wà dáńdó kí ló dé tí Babalọ́lá ò ṣe wà níbi tí Abraham wà kí ló dé tí Babalọ́lá ò ṣe wà níbi táwọn wòlíì tó ti kú àmì àwọn ìránṣẹ́ tó ti kú wà. Ẹ jẹ́ ká ru ọpọlọ wa let us sit down and reason ìwé mímọ́ nínú Àìsáyà ó ní I see this as a philosophical words ó ní let's come together and reason. Ẹ má jẹ́ kí àwọn pípù yìí kọ́ máa kó yín lómi ẹgbẹ̀ lọ àwọn náà gbogbo ọ̀pọ̀lọpọ̀ àwọn so-called your pastor wọ̀nyí àwọn gan ò mọ tí wọ́n mọ tí wọ́n gbé lọ́wọ́ they don't know the meaning of it they have no idea. So if you are a Christian mo fẹ́ kó lóyè àrònú jinlẹ̀ kó o má pèrè ààrẹ ní Christian when you call yourself a Christian you are stupid you are imbecile you can't think on your own. Gbogbo ẹ̀yin tẹ́ bá wà nílùú òyìnbó tẹ́ bá ń ṣe house kìíní kan pẹ̀lú àwọn tẹ́ ń tọ́jú ẹ̀rí àwọn ọmọ tó jẹ́ imbecile tó ń tọ́jú. Yes ìtọ́ fi ẹ̀yin Christianity ìwé nìyẹn ẹ̀yin Christian ìwé nìyẹn. Because tí ò bá rí bẹ́ẹ̀ báwo ni ẹni tó kàwé ẹni tí òbí rán ní yunifásitì tó rán ní yunifásitì lọ́dún 4 tí ìyá yẹn jìyà tí bàbá yẹn jìyà tó wá wà lábẹ́ àkóso pásítọ̀ kan. Tó bá jẹ́ wípé ọmọ tí gbogbo wa jọ ń jà fún ní lónìí ìyàwó OLUALO tó bá jẹ́ pé ọmọbìnrin yẹn bá rí ẹni tọ́sọ́nà tó lè hold self esteem ẹni graduate ni kí ni graduate máa wá sọ́dọ̀ olódo pásítọ̀ ẹni tí ò kàwé graduate lọmọbìnrin yẹn náà ṣùgbọ́n wọ́n sì gbé iṣẹ́ rádaràdà yẹn kalẹ̀ to the point pé wọ́n jẹ́ kó rí bí ẹni pé pásítọ̀ ju ẹni tó ní PhD lọ ẹni tó ní masters lọ ifun ẹni tí ì bá rí bẹ́ẹ̀ tí ì bá jẹ́ pé yẹn jẹ́ wà ìbẹ́sà báwo ni ẹni tó ní secondary school tí ò parí WAEC àbí kíni ṣé junior kíni ni wọ́n ń pè kí ẹ̀yin mọ̀mọ́ àgbàlagbà wọ̀nyí ẹ máa kúnlẹ̀ fún ọmọ yín nǹkan ṣe gbogbo nǹkan ṣe àwọn èèyàn náà. So ẹ má jẹ́ kẹ́ni if they call you a Christian fún onítàn lè pè ní o because that's the meaning of a Christian as àti tó bá fẹ́ accept ẹ̀ fún ẹ mo fẹ́ kẹ́yìn kó ṣe research fúnra ara yín kẹ́ lọ wo ìtumọ̀ cretin the word cretin is from Latin Christiano English language Christian ó dàbí ìgbà tó bá ní Christo ní English tó ń pè ní Christ so the same thing ni take time to study it. So a cretin is a person of a cretin is a person of low intelligence, very low intelligence, an idiot, until the same koko. Now let's go to the term the church. So that mo fẹ́ fún yín ní àwọn point wọ̀nyí so that ó yẹ kẹ́ ẹ máa wọ́ jáde ní ṣé ní gbogbo àwọn kan tó ń ṣẹlẹ̀ ní church. Ẹni tí a bá fún ní oore ọ̀fẹ́ láti tó bá mọ̀ nípa research ẹ mọ̀ wípé gbogbo tó ṣẹlẹ̀ ní church
kò yẹ kó jẹ́ nǹkan tí tó yẹ kó jẹ́ bàbàrà. One, you have to go to ìyá gbogbo churches, Catholic Church. Kí ni wọ́n fi gbé Catholic Church kalẹ̀? Ẹ̀jẹ̀ ni wọ́n fi gbé Catholic Church kalẹ̀. Máa ṣe arrangement pẹ̀lú Uncle Lọlá, wọ́n máa padà wá. Lórí gbogbo àwọn alleged occurrences tí ẹni tó bá wa sọ̀rọ̀ tán sọ, most especially lórí CAC. Báwo ni ìbá ṣe dùn tó kó jẹ́ wípé element of truth, love and humanity bó ṣe wà tẹ́lẹ̀ wọ́n maintain ẹ̀. Irú àsìkò yìí ò ní dé rárá, torí wípé tó bá tẹ̀ wá jẹ́ pé rọ́ ni gbogbo ẹ̀. Ṣé mọ̀ pé àwa gan la máa sọ wípé ẹ máa jó ní ìṣù àwẹ̀ yìí nígbà tó pé bóyá nǹkan gidi lẹ fi ń ṣe. Unfortunately, ẹ wo bí tẹ́ fi greed, ìmọ̀tara ẹni nìkan, wickedness, the mindset pé ìránṣẹ́ Ọlọ́run ló dé yìí káwọn èèyàn máa kúrú kí wọ́n máa ga. Ẹ wo bí tẹ́ fi bá dé lénìí. Gbogbo àwọn nǹkan tí wọ́n hà lẹ́jì lénìí sí yìí. Ṣé ẹ ti rí bí tẹ́ bára yín dé? CAC, Pentecostalism, ṣé ẹ rí bí tẹ́ bára yín dé? Màá máa ṣe arrangement again pẹ̀lú Uncle Lọlá. Weekend tí bá máa ráyè, it will be a Saturday. Ọmọọba Adélẹ́yẹ kálẹ̀ mọ bọ̀bọ̀ tó pèrè ní Ajétúmọ̀ bíi ẹ̀ mà ní waste time yín lórí ẹ̀, kì í ṣeré o. Ara àwọn tó sick tí wọ́n rò wípé ẹ̀tọ́ àwọn forever ni kí wọ́n máa forúkọ Jésù parọ́. Now olórí burúkú àṣeré Ajétúmọ̀ bíi ló gbé sórí péèjì ẹ̀ ńgbà kan. Ó ní wípé èmi lọ gbèrè owó lọ́wọ́ Ezekiah àti Olúalọ́ wípé ńgbà tí wọn ò wá fún mi lówó ni mo wá fẹ́ já wọn bọ́. Mo wá ṣe fídíò fún wípé ó máa gbọ́ látọ̀dọ̀ lọ́ọ̀yà mi. Ẹ̀rù wá bà ìjẹ́bìlì pé ọmọ àlè yìí ó lọ já fídíò yẹn wálẹ̀, which is the right thing because it's not the truth. Mo wá béèrè lọ́wọ́ ẹ̀ wípé kí ló dé tó lọ gbé wálẹ̀, kí ló dé tó lọ gbé fídíò yẹn wálẹ̀ níbi tó ti allege wípé mo béèrè owó lọ́wọ́ Ezekiah tó lọ àlọ́. Torí wípé ká náà gbé fídíò yẹn wálẹ̀ wọ́n tó péré ní Prophet Ajétúmọ̀bí kì í ṣe ọ̀rẹ́rẹ́ ò bá ti mọ ibi tó kù sí lára ẹ̀ sìn. Kí ló dé tó gbé fídíò yẹn wálẹ̀ tó bá kí n ṣọmọ àlè? Mo béèrè ni. Ṣé tí mo lọ síbi ọ̀dọ̀ bàbá Yẹmi Gíga? Bẹ́ẹ̀ni. Kọ́ tó gbé mi wọlé gan-an, kò sí èpè tí àwọn olórí burúkú tí wọ́n gbéra wọn ṣẹ́. Wèrè kan tó péré ẹ̀ ní am king. Bẹ́ẹ̀ni. Tó péré ẹ̀ ní pásítọ̀. Tí yẹn sọ wípé kọ́ má gbé mi wọlé lọ́jọ́ yẹn lára àwọn ọmọ fàájà ni mí, ẹ má gbé wọlé. Gbà tí mo débẹ̀ mo béèrè kan lọ́wọ́ wọn, mi ì rí kankan ní wọn tó máa dá mi lóhùn. Mo ní ṣé bọ̀dá ló tì mí tẹ̀ ń bá jà yìí? Ṣé òun ló wá fi okùn fa àwọn èèyàn tí wọ́n wá bá wọn tí wọ́n ń rojọ́ fún wọn yìí? Ó sú mi o. Ṣé àwọn ló wá fokùn fà wọ́n ni? Oníkálùkù rí ara ẹ̀, mi fún ara mi, mo sọ tẹ̀mí fún ọgbọ́n bẹ́ẹ̀ lọ́jọ́ yẹn pé nǹkan tí pásítọ̀ mi fi ojú mi rí níbi tí mo ti worship for 13 years. Bẹ́ẹ̀ni, ẹ sọ fún mi ńgbà yẹn náà. Ṣé ẹ rántí pé last year lẹ ti sọ fún mi bẹ́ẹ̀ ni? Fi ṣòwò pé mo fẹ́ fi ṣe business tó jẹ́ pé gbogbo almost the money àti èrè àti owó tí mo yá church lè kù sí. Mo ń sọ̀rọ̀ yẹn lọ́jọ́ yẹn, wọ́n sọ fún mi pé ìgbàgbọ́ mi Tẹ́tí ìgbàgbọ́ mi bá tó, èmi ò ní aláìgbàgbọ́ yẹn ni máa wàásù fún mi pé kémi má lọ sí church mọ́. Oníṣẹ́ nínú church bí tọ́ bí mi sí, tí bàbá mi ní church. Ẹ̀sìn táwọn abá lọ́wọ́ àwọn bàbá yẹn kì í ṣe bẹ́ẹ̀ lọ ṣe ń ṣe nísìnyí. Ọ̀rọ̀ lẹ́tí gbọ́ òun látẹnu Awíkoko àti gbogbo àwọn tó pè sórí ètò rẹ̀. Bẹ́ẹ̀ bá wò dáadáa o, bẹ́ẹ̀ bá wò ètò ọ̀hún, wọ́n tẹnu àbùkù bá àwọn onígbàgbọ́, Jésù, Ọlọ́run àti àwọn ẹ̀sìn tí wọ́n gbé dání. Yorùbá sì bọ̀ wọ́n ní pé ẹrú kan ní mú ní búgba ẹrú. Torí ọ̀rọ̀ OLUALO yìí, onírúurú nǹkan ló ti fà lẹ́sẹ̀ tá mọ̀ iye àwọn èèyàn tá máa sọ pé ò sìn Jésù mọ́, tá mọ̀ iye àwọn èèyàn tá máa ti torí ẹ̀ sọ pé kò sí ti ń jẹ́ Ọlọ́run. Láṣẹ wá ń tẹnu mọ́ pé OLUALO tó kọ̀ tí ò sọ̀rọ̀ yìí, ewu tó wà ń bẹ pọ̀, kì í ṣe fún OLUALO nìkan, kì í sì ṣe fún ìjọ CAC nìkan, bí kò ṣe fún gbogbo àwọn alàgbà tó wà ń bẹ, àtàwọn tó ń jẹ́ ìránṣẹ́ Ọlọ́run gbogbo tó fi kanra gbogbo ẹni tó jẹ́ lẹ́sìn ìgbàgbọ́. Òun náà làbùkù ọ̀hún ń bá àìmọye àwọn èèyàn tán ti dá padà sẹ́yìn nítorí ọ̀rọ̀ OLUALO yìí. Tọ́ ẹja ṣíà ètò òun kákẹ́kọ̀ọ́ ń bẹ̀ kọmọdé ilé ó gbọ́ kágbàlagbà ó mọ̀. Wà á ní jù bẹ́ẹ̀ lọ o táàrí lábalábí tá a wà yìí, a ó tún pàdé lọ́jọ́ míì ọjọ́ rẹ ní búburú kan ò ní ṣe yín, kò sì ní ṣe mí pẹ̀lú. Ẹja ṣíà
ẹ jẹ́ ẹ má gbàgbé láti subscribe síbẹ̀, ẹ tẹ subscribe button síbẹ̀ ká lè máa ríra wa gbọ́ dáadáa ni òbẹ́tù òun bá ti ń lọ tí ló bá ṣe ń lọ àwa ò ní jẹ́ kí tí yóò di sí o. a ó tún pàdé lọ́jọ́ míì ọjọ́ rẹ ni ire o ire kà. àtirẹ̀tirẹ̀ o ọmọ aláṣẹ dìde. àtirẹ̀tirẹ̀ o ọmọ aláṣẹ dìde. wá bá wa sọ̀rọ̀ ìjìnlẹ̀ ká lè mọ bí ayé kọrí sí. wá bá wa sọ̀rọ̀ ìjìnlẹ̀ ká lè mọ ìgbésẹ̀ tó yẹ ká gbé. ọmọ aláṣẹ. àtirẹ̀tirẹ̀.